ojúlówó ọmọ ọkọ̀ Ògbómọ̀ṣọ́ ni wá tọkàntọkàn. A kú iṣẹ́ látàárọ̀ o, a kú kó lè dá àdúrà gbogbo o. A ní ká fún yín ní update nǹkan tó ṣẹlẹ̀ ní Palace lénìí. Àwọn crew member Èjìdé himself, Ragare, Múrí oní bread, AIG Babalọ́lá, Eki Water, àwọn márààrún yẹn náà wá sí Palace lénìí. Wọ́n wá fi ẹnu lọlẹ̀, wọ́n wá bẹ̀bẹ̀. Ṣùgbọ́n one thing tó bá fún wa most ò ní wípé wọn ò jẹ́ ká rí wọn kàn lábùkù. Kábíyèsí ò jẹ́ ká rí wọn kàn lábùkù ní àwọn tó ṣe yí pé ó yẹ kéèyàn já wọn sí hòhò publicly, láwọn tó jẹ́ pé gbogbo nǹkan embarrassment tán ti fún ọba kábíyèsí wa tó yẹ ká ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn, kó jẹ́ pé wọn ò ní fi ẹsẹ̀ ara wọn rìn délé, orí ni wọ́n á fi rìn délé lénìí. Ṣùgbọ́n kábíyèsí ò jẹ́ ká ṣe anything o. Wọ́n invite PA, wọ́n invite security wọn pé kí a jọ̀ọ́ ká má pariwo lé anybody lórí. Wọ́n wá sọ́dọ̀ wa ó tó ẹ̀mẹ́ta because we were in the palace then. Wọ́n wá bí ẹ̀mẹ́ta náà wá plead pé kábíyèsí sọ pé ká má pariwo lé anybody lórí, àwọn ò fẹ́ gbọ́ anything. Ó dùn wá gidi gan. Ó dùn wá gidi gan. In short, wọ́n tún fẹ́ jáde gan. Wọ́n tún fẹ́ jáde síta. Wọ́n tún paná wájú ta ni. Wọ́n tún paná wájú ta nínú ààfin. Iná tó yẹ pé ó máa ń mọ́lẹ̀ yẹn wọ́n pa ni. Ó ní kò jẹ́ kí fídíò yẹn kó clear. Tó bá ṣe pé wọn ò paná yẹn ni ẹ máa rí wọn lẹ́yọ kọ̀ọ̀kan báyìí. Ṣùgbọ́n wọ́n ní ká bá wọn paná. Kábíyèsí ló tún wá lead wọn out. Wọn ò jẹ́ ká rí nǹkan kan ṣe. À ń kùn sínú ni. À ń kùn sínú. Torí a expect pé kábíyèsí lè ṣe nǹkan tó ṣe yẹn. Why tí wọ́n á ṣe máa daṣọ bò wọ́n? Ṣérú àwọn people yìí wọ́ tẹni tí wọ́n máa daṣọ bò ni? After all the insults, after all the insults tí wọ́n fún kábíyèsí, ṣó yẹ kí kábíyèsí máa daṣọ bò wọ́n ṣá? Ẹni tó bá ní kábíyèsí tí wọn ò jẹ́ nǹkan kan, ó yẹ káwa náà sọ fún yín pé òun náà ò jẹ́ nǹkan kan. Ṣùgbọ́n kò sí nǹkan tá a fẹ́ ṣe. A ní láti respect kábíyèsí nígbà táwọn ò kì í ṣalárìífín. Tó dẹ̀ pé inú ìlú yìí ni wọ́n forí ìta wa sọlẹ̀ sí, àwọn ò ń ṣọmọ àlè, àwọn lọ́mọ àlè, àwọn ni wọn ò lè rìn gééré. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé báwọn náà tún padà wá tó wá bẹ̀bẹ̀ yìí? Àwọn náà ń bẹ̀bẹ̀ yìí. A sì dúpẹ́. Ṣùgbọ́n ó yẹ ká lè treat fuck up wọn. Ó yẹ ká lè treat fuck up àwọn people yẹn. Wàláì, ṣùgbọ́n a rí nǹkan tá a fẹ́ ṣe o. A rí nǹkan ṣe o. Kábíyèsí wọ́n pa action mọ́ wa lára ni o. Kábíyèsí pa action mọ́ wa lára ni o. A dẹ̀ ní choice. Bọ̀ èmi sì ń bọ̀ lólúwa wí. Ọwọ́ á tẹ̀ wọ́n. Ọwọ́ á tẹ̀ wọ́n pẹ̀lú ògo Ọlọ́run. So kò jẹ́ bó ṣe jẹ́.